mọ́ wọ aago aláago sáré àti bá àbárẹ́ ni bá là ọ̀là ò kì í yá ọ̀rọ̀ méjèèjì fẹ́ takora wọn o ṣùgbọ́n tó bá lọ́gbọ́n tó bá lóye tó bá ní farabalẹ̀ dáadáa ọ̀rọ̀ Yorùbá yóò mọ̀ pé gbogbo tán bàbá ńlá bàbá wa ti sọ sẹ́yìn bí ọ̀rọ̀ Jésù ni òwe òwe àsámọ̀ àsámọ̀ àfiwé àfiwé àfijọ́ ni gbogbo nǹkan tán ṣe. mọ́ wọ aago aláago sáré ni wọ́n sọ wọn ò sọ pé kọ́ mọ́ wọ aago aláago lògbèsí ayé. ṣé ẹ mọ̀ pé ìlara náà méjì ni ìlara kọ́ ní kọ́ ọ̀rẹ́ ń tọ́ dáa fún iṣẹ́ kan náà lẹ́jọ́ ṣe àbókòwò yín ò tiẹ̀ papọ̀ kọ́ wa ní o ṣe wá jọmọ lágbájá ọlọ́run rí mi ń bẹ̀ tó o ṣe ẹni tó kéré sí mi lọ́jọ́ orí júnior mi níbi iṣẹ́ ọmọ tí mo fọwọ́ mi kọ́ńsẹ́ tí mo ṣe fídọ́ọ̀mù fún. ìbílẹ̀ lòmíì ń wò pélé báyìí wọ́n ti bí lágbájá àwọn èso oríire ìran wọn ó ṣe wájú ní ọ̀kọ̀ọ̀kọ̀ lùyọ ìbílẹ̀ lòmíì wò kò wo dídá. mọ́ wọ aago aláago sáré wọn sọ pé kọ́ mọ́ wọ aago aláago lòsẹ̀mí ayé ẹni tí ò ṣe bí aláàrú lọ́jọ́ Òyìngbò tó sì fẹ́ ṣe bí Adégbò ọlọ́jà ọba kò kéwú kọ́ kàwé kọ́kọ́ sí ọwọ́ tọ́ra aláàrú tán pa aláàrú ọ̀dákẹ́ lé olíkì mọ́lé bí obì gbàǹjà ó sì fẹ́ jẹ́yàn nú ayé ṣe mọ̀ pé yóò sáré àsápajúdé ara tí Yorùbá ń sọ nìyẹn mọ́ wọ aago aláago sáré ni wọ́n sọ pé mọ́ wọ aago aláago ìrìn àjò ayé ìrìn fífà lílọ́ kànnànà sísáré eré gan náà tó pọ́nà méjì eré àsápajúdé ń bẹ àsáforí sọgbó lẹ́sẹ̀ ní mọ́tò mi tí wọ́n sá mọ́ ọ̀fà tẹ́kẹ̀ àwọn mọ́tò àwọn ní àwọn ọmọ ìmọ̀ àwọ̀ àpọ̀ ńgbà tẹ́ bá padà ríbi tí wọ́n parí ìrìn àjò sí ẹ̀yin tẹ́ bọ́ lẹ́yìn rẹ̀ tó fi sẹ́yìn lẹ́ẹ̀padà máa bomi paná tí bá ń pa tí ń jó ọkọ rẹ̀. bá àbárẹ́ ni bá lọ́ọ́ là ìyá bọ́n bá bíyàn dìlé tán ti láàánú owó wọn ọ̀pọ̀ ṣùgbọ́n ọmọ ẹ̀gbọ́n ń gbọ́ ọmọ àbúrò lọ́wọ́ ọmọ àbúrò ń sọ ọmọ ẹ̀gbọ́n lóore wọ́n jọ ń kọ́ ọmọ pọ̀ lùbọ́ pé wọ́n dá fún bọ̀dá mi lágbájá láwọn ẹbí kan wọ́n dáwó tán fi máa ń ràn ọmọ kálukú ń wé ni mọ́mí tèmi ò mòye tán bá ní wá mọ́mí tẹ̀ ò mòye tán bá ní wá ọmọ tó bá wá jẹ́gbọ́n tó ti jáde secondary school wọ́n ràn lọ iléèwé gíga tó ti mọ̀ pé tó bá dá fún inú ayé òun náà ràn tí àwọn ẹ̀yìn làwọn kan wá gbọ́rọ̀ yẹn náà wá sì gbọ́ mi ò lè wá aago aláago sáré mọ́ sáré bọ́ bá tiẹ̀ fẹ́ ságán mọ́ sàṣàpajúdé kó lè bá padà NDS ibi tó dáa kọ́ mọ́ bá padà NDS ọmọ bàbà tọ̀tún sítòsí àwọn àṣàpajúdé rénu bí ẹlòmíì bá ti ń gbọ́ àti ọ̀sọ̀rọ̀ káàkiri ayé yọ padà ya wèrè tàbí kó rí rẹ̀ dára àbí kó kúkú òjijì. mọ́ wọ aago aláago sáré ṣùgbọ́n wọ aago aláago rìnrìn wọ àwọn tó dáa fún inú ayé mọ́ wọ àwọn ẹgbẹ́ rẹ tí ò dín nǹkan kan jẹ́ adúpẹ́ èèyàn sáà ní lágbájá ọgbọ́n mi ló tún ti gbà ní last week tí ò ní ìwọ wàá wo lágbájá tó jẹ́ pé ó tún lè ràwọ́ náà pa jẹ́ tó o bá ti níṣẹ́ tó o kàwé tó o ń gbàdúrà tó o dúró mọ́ sinmi mọ́ jáfara mo náà gbọ́dọ̀ mọ wo àwọn tó soríire nú ayé mọ́ wo àwọn tí ò rí nǹkan kan jẹ́ nú ayé gbogbo ohun tó o bá ti ń dú lọ́pẹ́ tó bá ti jọ́ pẹ́ pé o jí láyọ̀ o sùn láyọ̀ o jí láyọ̀ lọ́pẹ́ tó ń rí dá ọpẹ́ túláàsì nìyẹn kọ̀ǹpọ̀sítì ọ̀pẹ́ nìyẹn gbọ́dọ̀ du ó yẹ kó o máa dúpẹ́ pé nǹkan rẹ ń lè ó yẹ kó o máa dúpẹ́ pé ọ̀ǹga inú ayé ó yẹ kó o máa dúpẹ́ pé àwọn kan fọlá àti ẹ tọrọ nínú dáadáa tọ́lọ́ ń ṣe fún ẹ mọ́ máa dúpẹ́ pé akànsùn ají